history National Union Road Transport Worker ni mo fẹ́ sọ. Kó lọ ṣèwádìí mi wò, kó lọ ṣèwádìí mi wò, kó lọ wo history mi mú sílẹ̀, kó lọ wò láti grade 1, kó lọ wo history mi wò. Bóyá wọ́n ti gbé mi lọ sí station rí pé MC jalè, àbí wọ́n ti gbé mi lọ síbi kan rí pé MC ìpààyàn, àbí wọ́n ti gbé mi lọ sí kóòtù. History ni èèyàn máa ń wò. Ẹ lọ try kẹ́ wo history yẹn, tẹ́ bá wo history yẹn lẹ máa mọ orí ẹ̀dá tó ń pè ní Musilo Ayinde ọmọ Adésọyà aka MC Oluomo. History of National Union, mo bẹ̀rẹ̀ kọ̀dọ́tọ̀ ni mo ṣe. Kọ̀dọ́tọ̀ ni mo ṣe, mo kàwé ìgbà tí bàbá tó bí mi Músè Akínsànyà, bàbá eléégún ló máa ń pè bàbá mi lóṣòdì, bàbá eléégún. Ẹ̀yin tèmi ẹ wò ìtàn tó lágbára báyìí. Ó ní MC Oluomo ló ń ṣàlàyé wípé òun ò ṣe màgòmágó nídìí iṣẹ́ àwọn road transport workers. Kí ló fa awuyewuye? Òun ni wípé láìpẹ́ yìí ni Baruwa ló lọ sí ìlú Àbújá pẹ̀lú àwọn workers wọn. Jẹ́ ká sọ bẹ́ẹ̀ yẹn náà sọ wípé àfi dandan kí MC Oluomo kó resign gẹ́gẹ́ bí president àwọn road transport workers. So eléyìí ló fa ìtàn tí MC Oluomo wá ṣàlàyé bóun ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú pé kọ̀ǹdọ́tọ̀ ló ń bá wọlé tóun di treasurer láti bẹ̀ títí bí bàbá òun ṣe kú. Gbogbo ẹ̀ lóríṣiríṣi ni MC Oluomo ló ṣàlàyé nínú fídíò yìí. Anyway, ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ gbádùn ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe sí YouTube channel wa. Ẹ wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí yẹn, ọwọ́ tẹ fi ń bá wa kílíkì lórí subscribe yẹn. Ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Wọ́n ti gbé mi lọ sí station rí pé MC jalè, àbí wọ́n ti gbé mi lọ síbi kan rí pé MC ìpààyàn, àbí wọ́n ti gbé mi lọ sí kóòtù. History ni èèyàn máa ń wò. Ẹ lọ try kẹ́ wo history yẹn, tẹ́ bá wo history yẹn lẹ máa mọ orí ẹ̀dá tó ń pè ní Musilo Ayinde ọmọ Adésọyà aka MC Oluomo. History of National Union, mo bẹ̀rẹ̀ kọ̀dọ́tọ̀ ni mo ṣe. Kọ̀dọ́tọ̀ ni mo ṣe, mo kàwé ìgbà tí bàbá tó bí mi Músè Akínsànyà, bàbá eléégún ló máa ń pè bàbá mi lóṣòdì, bàbá eléégún ló máa ń pè bàbá mi. Màmá mi ni last wife, màmá tó bí mi ni last wife. Nígbà tó fẹ́ ṣùmọ̀ mi ní opó, àwọn tí bá ń sọ̀rọ̀ yìí wọ́n ti mọ ọ̀kọ́ tó ń pè ní opó. Tó fẹ́ ṣùmọ̀ mi lópó ni màá mi wòye pé òun ò lè bímọ fún ọmọ ọkọ òun. Mo wà ní primary 3 Afọlábí primary school ni bàbá mi kú. Mo ẹ̀ṣẹ̀ wá lọ bẹ̀rẹ̀ school ní Òkè Ẹ̀fọ̀n primary school. Mo wà ní primary 6 ni mo back out nítorí pé màá ní òun agbára mọ́. Mo dẹ̀ bẹ̀rẹ̀ ìgbà tí màá mi lọ ru iyẹ̀pẹ̀ bí sọ pé iyẹ̀pẹ̀ tó máa ń ronú odò tí màá mi ṣubú níbẹ̀ nítorí àtijẹ àti mu ni mo fi di èrò ọmọ ọ̀tá ní age of 30 years. Ilẹ̀ báyọ̀ mọtí, mo ò mu sìgá, mo ò mu gbó, mo dẹ̀ báyọ̀ jalè. Mo dẹ̀ bẹ̀rẹ̀ kàríà mi níbẹ̀. Ẹni tó bá mọ àdátọ́ lábẹ́kúta, mo ìwo YouTube ní ẹnujọ́ mẹ́ta yìí tí mo rí bọ̀bọ̀ kan tó ń sọ story tó ní pé kó lọ béèrè lọ́wọ́ Musiliu tó wà lẹ́kọ̀ọ́ yẹn pé òun àti ẹ̀jọ̀ wà ní àdátán ni àdátán. Ìmá ń jókòó sórí ọ̀fàn, ẹni tó bá mọ mọ́tò tó ń pè lọ́fàn, ìmá ń jókòó sórí bonnet gba owó, ìmá kọjú sérò gba owó lọ́wọ́ wọn ni. Láti ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ kàríà mi kíákíá mo fi di ẹni tó wọnú National Union. Mo dẹ̀ wọnú National Union, mo bẹ̀rẹ̀ bí tó ti ń bẹ̀rẹ̀ láti pack and take dance mo ti bẹ̀rẹ̀. Mo wọṣẹ́ yìí ni mo ṣeṣẹ́ yìí ni mo wọ̀ ni. Ọlọ́run bá dẹ̀ gbà fún mi. Látorí deputy treasurer unit mo di treasurer. Látorí treasurer unit mo di chairman unit. Látorí chairman unit mo lọ sí branch mo di deputy treasurer branch. Látorí deputy treasurer branch mo di treasurer
níbẹ̀ látòrí treasurer branch mo di branch chairman látòrí branch chairman mo di treasurer state látòrí treasurer state mo di state chairman látòrí state chairman mo wá jókòó síbi ibi tí mo jókòó yìí kò yẹ pé yìí my power kò ń ṣagbára kò ń ṣe kankan èmi ò lé Baruwa kó òǹbí èmi ò lé Baruwa kó lórí seat ìgbà tí Baruwa náà ń win ní judgement yẹ nígbà táwọn kántì tó ẹ kàlàjì àgbẹ̀dẹ lórí ẹ̀jẹ̀ ká ìgbà tálàjì àgbẹ̀dẹ máa bọ́lẹ̀ wọ́n ti lọ ṣe shrine ọ̀ṣọ́nù káàkiri tí deputy president tó ní as a artist chairman ìgbà tó yá ni Baruwa náà ń win Baruwa tó dẹ̀ náà ń win first tenure Baruwa onímọ̀fẹ́ ṣàlàyé fún the whole world kò gbọ́ first tenure Baruwa and the treasurer lẹ́yìn ọ̀gá àgbẹ̀jẹ treasurer ni mí gbogbo everybody ló dẹ̀ mọ fìtínà tí yẹn bó ṣe pọ̀ tó nígbà yẹn so I support Baruwa láti lè become to the president ṣẹlẹ́sọ̀ ọ̀gá àgbẹ̀jẹ àti Baruwa ọmú pépà ní ọmú pépà lọ róòlù fún wọn pépà lọ róòlù fún wọn Baruwa dẹ̀ mú president national union ó dẹ̀ become ó dẹ̀ sọ àyè mi náà èmi ò ń parọ́ ó sọ àyè mi àṣẹ chairman Lagos state ìgbà tó yá ló gbé ṣe ẹ̀dẹ̀ èmi bẹ̀rù Baruwa débi tó ń bẹ̀rù èèyàn dé bàbá dẹ̀ sọ pé èèyàn ń tọ́jú Baruwa mo tọ́jú Baruwa débi téèyàn ń tọ́jú ẹ̀dì àfẹni tó bá parọ́ nínú àwọn tàjọ wà nù state officer tó mọ̀ ó máa já wọn lọ́kàn nǹkan tí mo sọ yìí mo tọ́jú Baruwa débi tó ń tọ́jú èèyàn dé ẹsí sùlíà lọ́rùn lọ́ba lé níbi tí mo tọ́jú ẹ̀dì mo tún ní mi tó yẹ pé mo ní proof I have the proof tí mo fi tọ́jú Baruwa ẹ ti understand you see mo ní proof tí mo fi tọ́jú Baruwa because ọ̀gá lọ́gà máa jẹ́ ọ̀gá lọ́gà máa jẹ́ èèyàn ń yájú sọ̀gá ẹ̀ gbogbo táìmù tẹ́lẹ̀ àti Baruwa jọ wà bẹ́ẹ̀ ọ̀bí mẹ́tàlá yàrá yà mí re kí Baruwa pè mí lẹ́kọ̀ọ́ kí n má dáhùn lẹ́ẹ̀mejì mo dẹ̀ bọ̀wọ̀ fún Baruwa mo ṣe nǹkan téèyàn ń ṣe mo ṣe fún Baruwa lójú ẹ̀ lẹ́yìn ẹ̀ èmi àti Baruwa tún jọ lọ sí Amẹ́ríkà nígbà tó mú pépà tán a jọ wà ní ilé àwọn fámìlì mi l'Atlanta ni lẹ́yìn yẹn a tún jọ lọ sí New York ni gbogbo bí ta wà tàbí travel lọ èyí tẹ bá wà lábroad ẹ mọ nǹkan tí mò ń sọ yìí tí wọn bá fẹ́ gba apartment tó tún wá jẹ́bi tó jẹ́ pé present ni èmi mo ná gbogbo owó ẹ̀ tí báyìí rí Baruwa mo ṣe ń sọ̀rọ̀ yìí bí mẹ́tàlá mi rè mo yìí máa ṣe báyìí láti kí olóhùn win ní judgement ìgbà tó win ní judgement ó yẹ kí ọ̀gá Baruwa padà sí South West láti lọ take mandate ẹ̀ padà wá sí Abuja ni because South West lọ sóònù present sí but ibi tó sóònù present sí Ogun State kò ṣiṣẹ́ Lagos State kò ṣiṣẹ́ Ondo State kò ṣiṣẹ́ Ọ̀yọ́ State kò ṣiṣẹ́ Ọ̀ṣun State kò ṣiṣẹ́ is only Ekiti State ló ṣiṣẹ́ ó dẹ̀ yẹ kí Baruwa kó lọ sí Zone 2 l'Óṣogbo láti lọ make mandate ẹ̀ wá sí headquarter padà ní but àwọn wo ló fẹ́ dìbò is only state chairman state treasurer and 3 other nínú àwọn state officer ló gbọ́dọ̀ dìbò for the trustee náà wà there and 2 other either finance either vice lọ́lẹ̀ dìbò ló máa pé 5 UNOS not working on the 5 states ìgbà tí union máa return padà òun ti lọ ṣe kangaroo election lóru tẹ́lifọ̀dì mú fídíò tí Baruwa fi ṣe election jáde the next ó gba Nasarawa lọ tó ní òun lọ ṣe swine bẹ́ẹ̀ ìgbà tó máa sọ pé òun fẹ́ padà wá bí kàǹtìkàtì wà ń bí kàǹtìkàtì wà ń bí kò ń ṣe MC gbà yẹn because MC ò tí ì ní lọ́kàn wípé òun máa wá sí president
ṣẹlẹ̀ rí ọ̀ọ́dẹ́ ní Lagos State o ọ̀ọ́dẹ́ ní Lagos State o èmi mo pinnu wípé mo fẹ́ wá sí ipò president èmi mo pinnu because mo fẹ́ fi build career mi ni tẹ́ bá sọ pé ìkólówó wà kíní kan lówó wà ìgbà kan lówó wà ìrọ̀kọ̀ bá kàwọ́ kọ ìkọ́ tó ní kálukú bá gbìn ló máa padà ká ìkọ́ tó ní kálukú bá gbìn ló máa padà ká ìkọ́ tó fi mú èmi tí mo fi wá sí headquarter mo fẹ́ build career mi ni jẹ́ pé tó bá ń sọ story in union ọmọ àmà sọ pé MC náà in president national union kò dẹ̀ sí nǹkan tó máa fẹ́ ṣe ní national union ní ọ̀la wọ́n yìí máa carry me along ìbá darúgbó kí n máa fi ọ̀pá rìn wọ́n máa carry me along ìkọ́ tí mo fi wá síbí yìí nìyẹn now ìgbà tí mo wá rí pé president yìí wù mí wọ́n ti dá gbogbo union padà ní gbogbo state wọ́n ti pé 5 no wọ́n ti pé 4 ó kù ó lé Ọ̀yọ́ àní Ọ̀ṣun mo lè jáde gbogbo station àmà yẹn everybody and then lọ́fẹ́ lè ṣọ́ wọ́n pe ọ̀gá Baruwa ń gbà yẹn ni pé fọ́ọ̀mù wọ anybody tó bá fẹ́ ra fọ́ọ̀mù mo lè sanwó fọ́ọ̀mù mo ra fọ́ọ̀mù ó wà lọ́wọ́ mi and then lọ sọ́ṣogbo and then selection mo lè emerge as a president ọ̀gá Baruwa ọ̀gá àgbẹ̀dẹ all emerge as a vice southwest 5 ọ̀gá Jango all emerge as a national trustee and the selection mo lè wọlé gbogbo òwe kóòtù tọ̀nà ń gbé kiri from day 1 my name orúkọ mi ò sí ń bẹ̀ ẹ lọ bèrè lọ́wọ́ wọn ẹni kọ́ gbé orúkọ mi ò sí ń bẹ̀ orúkọ mi ò sí inú ẹ̀ rárá I no part of the court mo ò sí inú kóòtù yẹn mo ò sí inú ẹ̀ rárá ẹ ti understand me see now àbẹ̀rẹ̀ àníyàn wa lọ because mo ṣe wà yìí MC ayé àtijọ́ ó yàtọ̀ sí MC sin because in Nigeria fẹ́ peace I have name lọ́wọ́ ìmọ̀ tí lórúkọ mo ò lè kó boys tó bá ń fẹ́ boys sí big battalion boys MC ni MC ni ká fi Nigeria rẹ̀ ká travel lọ sí abroad MC ni but onílù kò ní fẹ́ kí ìlú tú mo lè máa sọ yín pé mò ń káwé èèyàn máa fi jà kiri Ọlọ́run ò ní jẹ́ kí n rí irú ẹ̀ mọ́ now mo lè imagine as a president mo wà bí àǹbẹ̀rẹ̀ àníyàn lọ gbogbo all the states tó jẹ́ state chairman ní all the 36 èmi ni under mi lọ wà tó ń bá mi ṣe Baruwa no have anybody kò ní state chairman kankan gbogbo state chairman gbogbo wọn bọ̀ bí lọ́la ẹ máa rí gbogbo wọn ẹ ti understand the scene ṣó ti yẹ yìí sè gbogbo all the 36 states under mi lọ wà mo ẹ̀ṣẹ̀ ṣe tọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí káàkiri ni mo bá ọ̀gá Baruwa lẹ́ni tì tọ́ba Baruwa tó bá mọ̀ yìí pé òun ní anything is no me tó bá win ní case kò ń ṣe MC lọ win ní case kọ̀ọ̀kan fún mo ò sínú case wọn kọ́lọ̀ wo orúkọ kọ́lọ̀ wo inú kò sórúkọ mi ń bẹ̀ mo dẹ̀ imán ó dẹ̀ di àná mo ti kó bí mo yìí wà ní headquarter níjọ́ Thursday last week Thursday mo yìí wà ń bí mo kó bí ní headquarter ní nǹkan bí 8 ní flight mi nítorí sálà mo dẹ̀ gbé Èkó lọ ó dẹ̀ díjọ́ Monday ọ̀nà débí pẹ̀lú àwọn jàǹdùkú ọba gbogbo ọ́fíìsì jẹ́ ọkọ̀ òkọ́ gbogbo ẹ̀ gbogbo ọ̀bọ̀ ìsìn bẹ̀rẹ̀ sí pé mi ní ọkọ̀ gbáka ọkọ̀ mo ní mi ò ní ìdìbò ìsìn o because Abuja union ọ̀n ṣe jàgídíjàgan mọ́ a lè kó àwọn boys ká ní afẹ́ lọ àtáàkì wọn téèyàn bá kú kọ́ gbogbo tí ó wọ̀lú ti mọ̀ yí pé àwọn ló wá síbí ok ìwọ tó náà fẹ́ wá sí dáàsì president tó yẹ kẹ́ máa tú TV tó yẹ kẹ́ máa gbé aago kẹ́kó aago kẹ́kó laptop kẹ́gbé fridge kẹ́kówó ẹgbówó tówó ẹgbẹ́ ní ọ́fíìsì HOD ẹ̀kọ́ tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ kíní printer tó fi print gbogbo ẹ̀ ẹ̀kọ́ ògbẹ̀ kíní kámẹ́rà àwọn ọmọlọ́mọ tó ń lò ẹ̀kọ́ gbogbo ẹ̀ ẹ̀kọ́ laptop ẹ̀gbà gbogbo ọ́fíìsì jẹ́ kẹ́ni tó fẹ́ wá sí
headquarter tó ní pé ìwọ owó ìní court ló tún ba ìkọ́ nù bí tó fẹ́ dé sí jẹ́ ẹ tún gbé pumping machine ẹ tún yọ battery generator ẹ gbé èmi ò dẹ̀ lè create nuisance mọ́ mo ti ju gbogbo yẹn lọ ọlọ́run ti bàṣírí mi àwọn agbófinró ti ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe because o lè wá àtàkì èèyàn a lè jà lábùjá eré òtún ní wáyé mọ́ ìsọ pé boys ó yẹ kó boys kìnní kan wá ọkọ̀ gbáka ọkọ̀ mo ṣe sọ pé kí n wá explain fún gbogbo the whole world gbọ́dọ̀ ṣì jẹ́ èmi yìí man as a president mi ọdìgbòyàn mi ni state chairman Ogun State wà bẹ́ẹ̀ state chairman Ọ̀ṣun ó wà bẹ́ẹ̀ state chairman Ondo ó wà bẹ́ẹ̀ state chairman Èkìtì ó wà bẹ́ẹ̀ ẹni tó padà emerge as a state chairman Èkó because èmi yìí ní state chairman gbà tí mo lọ emerge as a president òun ni treasurer mi gbà yẹn òun náà wà bẹ́ẹ̀ ìgbà tó dẹ̀ sọ àyìn wọlé mo dẹ̀ ìrọ̀yàn láti Àbújá wípé kọ́ lọ sọ àyìn àwọn náà ní Lagos State lọ́ fi sọ àyìn àwọn náà ló fi emerge as a state chairman Lagos State ẹ béèrè lọ́wọ́ wọn ta ló rọ̀yàn wá tó wá ṣe sọ àyìn fún wọn ọ́fíìsì ta ló wà ọ́fíìsì National Union ló wà ẹ wá múra ẹ̀ ń jó ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ yípo ti lé MC kúò ní Àbújá Baruwa ti take over ẹ̀yin tẹ wish mi ní good ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ẹ̀yin tẹ wish mi ní luck ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi di whole world tó ń pè mí kò síbi tó ti pè mí mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan mo dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́ba tó ń pè mí mo dúpẹ́ lọ́wọ́ àwọn òjòyè tó ń pè mí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin citizen Nàìjíríà tẹ́ ń pè mí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìjọba tẹ́ ń pè mí fún fẹ̀tẹ̀ ní sí mi ọlọ́wọ́n obìnrin àti all the state chairman tó pè mí pé ọ̀gá ṣé káwọn máa bọ̀ ní tí mo dẹ̀ sọ fún yín pé ẹ̀dí state yìí mú mo fẹ́ wà lálàbújá a máa yanjú ẹ̀ ọ́fíìsì ọ̀hún la wà padà yìí o ẹ ti understand sí ọ́fíìsì ọ̀hún la wà padà yìí ẹ ti understand sí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ni ẹ̀yin tẹ́ ẹ̀ kí mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ jó ẹ̀nà ti lẹ́mísì mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ wish mi ní good kí inú yín dùn pé MC kò ní ṣubú mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́wọ́ ọbẹ̀ nínú màdà bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín Èkó Nàìjíríà kò ní dáhùn Lagos State tèmi náà ti wá kò ní dáhùn gbogbo state tó ní kálukú wà náà kò ní dáhùn Nàìjíríà a máa rí ìdùnnú ọlọ́wọ́ ọbẹ̀ nínú màdà ń bẹ̀ ìkọ́kọ́ ò ní ṣe bàbá wa ìkọ́kọ́ ò ní ṣe wọ́n fún wa bàbá wa máa live long life lágbọ́dọ̀ lọ ṣíyàlá ṣóyè yìí sì bọ̀ gbogbo ẹ̀yàn ta fà sókè bẹ́ẹ̀ yìí tó borí bẹ́ẹ̀ ò rí ọlọ́wọ́n ọbẹ̀ nínú màdà rí ọlọ́wọ́n ọbẹ̀ nínú màdà dẹ̀ wà ọlọ́wọ́n bá ń wo gbogbo wa ẹ ti understand ọlọ́wọ́n bá ibi tẹ́yọ̀ bá máa délé ayé adébẹ̀ ẹ believe me ọmọ akíní ní Akínsọ́yà ni mí Akínsọ́yà is my name ọmọ akíní mi tí ò gbọdọ̀ ṣojú mo ti ń bá láìfò mi bọ̀ láti kí àìmọye ogun oríṣiríṣi tàbí face tọ́lọ́wọ́n ọbẹ̀ nínú màdà dẹ̀ ìṣọwà débì because mo ní wùsì báàdì fún wọn ìwọ tó ń wò mí yẹn mo ní wùsì báàdì fún ẹ please má wùsì báàdì fún mi kò rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ ìwọ tó ń wò mí ni mo sọ má wish bad fún mi rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ o ti understand sí à ń fẹ́ kí Nàìjíríà dáa ni ẹ má jẹ́ ká jẹ́ kí Nàìjíríà bàjẹ́ ó dẹ̀ lè bàjẹ́ kò lè bàjẹ́ lágbọ̀rọ̀ lọ ẹ̀yin tó bá tẹ bá fẹ́ bàjẹ́ lọ́ máa fi yín rúbọ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ àwọn àfáà tó pè mí lóríṣiríṣi mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àfáà mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àfáà tó yẹ pé ẹ̀ ń ṣàdúrà fún mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin pásítọ̀ tẹ pè mí náà tẹ́ ń ṣàdúrà fún mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin abiyamọ fọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ṣe pẹ̀lú mi mo yìí lọ́dọ̀ màmá mi kan ní Èbúté Mẹ́ta abiyamọ gidi níjọ ọdún mo yìí lọ́dọ̀ màmá mi kan ní Èbúté Mẹ́ta màmá àgbáyé adalẹ́ lágbọ̀rọ̀ ló ń ṣe àlà ẹ̀ ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ peace ti reign kò sí wàhálà headquarter ni mo wà yìí
mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo lórí gbogbo yín. Ọlọ́run ọ̀bẹ lẹ́nu màá lòdì jẹ́ kẹ́ fojú sunkún ọmọ, ẹ ní fi ọwọ́ yín ẹ ní fi gbé àwọn ọmọ sí, àwọn ọmọ yín á jẹyàn lójú ẹ̀mí yín, gbogbo ibi táwọn ọmọ yín bá wà á bójú rere Ọlọ́run ọba pàdé lágbọ́rọ̀ lọ. Gbogbo ẹni tó bá sọ pé ó kù bí táwọn ọmọ yín tẹbí jẹ́ kẹ́ lu oyún wọn fún oṣù 9, ẹ mọ bẹ ṣe ranjú kẹ́ tó bí wọn. Gbogbo ẹni tó bá lókun bí táwọn ọmọ yín máa gbà á jẹun lé àlọ́ṣọ wọn lójú òní. Gbogbo ẹ̀yin tẹ́ bá wù sí ní good luck, Ọlọ́run á wù sí yín good luck. Gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ wù sí ní bad náà, ẹ̀san tó tọ́ sí yín lọ́dọ̀ Ọlọ́run á fún yín. Thank you very much. God bless you all. God bless you Nigeria. God bless you the whole world. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní the whole world, mo kí yín pé ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ ṣé gan. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ gbogbo ẹ̀yin abroad, mo dúpẹ́ lọ́wọ́ yín gan, mo dúpẹ́ bẹ̀ yẹn dúró tì mí, mo dúpẹ́ bẹ̀ yẹn pè mí lóru lọ́sàn-án anytime, mo dúpẹ́ gan. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró pé wọ́n ṣe gan, wọ́n ṣe láti make peace, tó dẹ̀ jẹ́ pé peace yẹn rè. Mo dúpẹ́ gan gidi gan, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Iṣẹ́ yín kò ní dókun mọ́ yín lọ́wọ́, Ọlọ́run á fi ṣọ́ ẹ̀ àti látòrí cobra tó fi dóore gbogbo yín máa nípò gíga lágbọ́rọ̀ lọ. Thank you very much. God bless you. God with you. Thank you.